Ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin ọmọ mùtúmùwà pátápátá, a kí yín, ẹ kú iṣẹ́ wọn ṣe, ẹ kú iṣẹ́ agbára. A dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko Nàìjíríà ní gbogbo ibikíbi lókè òkun, a kí yín. Èmi tí yín tòótọ́ ọmọ yín kékeré kan tó máa ń pè ní Babaconfirm JP. Ẹ̀mí tó wà nínú wa ò jẹ́ ká sùn. Ojoojúmọ́ ló ń sọ ohun tó jẹ́ ká lè sọ síta, tí etí àwọn èèyàn máa gbọ́, táwọn náà máa rí wípé ní tòótọ́ ohun tí Olúwa rán wa yìí sẹ́ òtítọ́ ni. Ẹ jọ̀ọ́ gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí fídíò yìí, gbogbo ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ má jẹ́ ó dúró rárá. Ẹ bá wa fi ṣọwọ́ síbi tó jẹ́ kó dé gangan. Lẹ́ẹ̀kan sí, mo fi àkókò yìí kí bàbá Koiki fún iṣẹ́ agbára tí wọ́n ń ṣe. Kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ẹ ṣe gidigidi gan. Bàbá Sunday Igboho, mo tún fi àkókò yìí kí ẹ̀yin náà. Kò ní sú yín sẹ́, kò sì ní rẹ̀ yín. Mo wá fi àkókò yìí kí gbogbo àwọn agbátẹrù pátápátá lórí ọ̀rọ̀ Yorùbá Nations. Lórúkọ Jésù ti Násárẹ́tì, kò ní sú gbogbo yín sẹ́, kò sì ní rẹ̀ yín lágbára Ọlọ́run. Mo fi àkókò yìí kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátá, nítorí èmi ò ní ṣaláì má máa kí yín gbogbo ìgbà. Láì wá sí ẹ̀yin àti èyí táwa náà ń dọ́gbọ́n sọ yìí, ohun tá à ń ṣe yìí ò ní lé gbogbo àgbáyé. Mo fi àkókò yìí kí yín fún iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ní orúkọ Jésù. Ẹ ò ní yọ sọnù bí ọmọ ọwọ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ ṣe gan ni mo dúpẹ́. Bí ò bá ti nídìí, obìnrin kì í jẹ́ mólú o. Dangote ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ ń fi ayé ni èèyàn lára. Dangote tó ń ṣe sìmẹ́ǹtì Dangote, ẹ ń fi ayé, ẹ fi ni wá lára. Ẹ ń fi ayé ni wá lára. Ṣe gbogbo ohun tí èmi ń wá síta láti sọ yìí, gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ló rán wọn tòótọ́, wọ́n ní ẹ̀tọ́ láti wá sọ, nítorí pé a rán wa láti tú àwọn ènìyàn wa sílẹ̀ nínú oko ẹrú ni. Ìdí tá a ṣe rán gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátápátá nìyẹn. A rán wa láti tú àwọn ènìyàn sílẹ̀ nínú oko ẹrú. Ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ Dangote. Kò dábẹ́ ṣe ń fi ara ni wá. Kò dábẹ́ ṣe ń fi ara ni mẹ̀kúnnù Dangote. Ẹnikẹ́ni tó ń kó lè máa lù ẹ́ Dangote, bóyá ìjọba Nàìjíríà ló ń lù ẹ́ ni, ẹnikẹ́ni tó léwu kó máa lù ẹ́, kò dábẹ́ tí ń fara ni mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà. Nítorí pé ẹ fẹ́ ní owó, ẹ tún fi mẹ̀kúnnù ní owó. Sìmẹ́ǹtì láti 2,000 naira. Àwọn area kan rà ní 3,200. Àwọn area kan rà ní 3,600. Àwọn area kan mo sì tún gbọ́ lánàá wọ́n rà ní 3,800 per bag. Kí ló dé? Láti 2,000 naira. Kí ló dé tẹ̀ ń fi ara ni mẹ̀kúnnù? Ẹ ò fẹ́ jẹ́ kí mẹ̀kúnnù kó ṣoríire. Ẹ ò fẹ́ jẹ́ kí ìrètí wà fún mẹ̀kúnnù rárá. Látorí 2,000 lẹ́ẹ̀kan náà ẹ dẹ̀ gbé sìmẹ́ǹtì per a bag. Ẹ gbé lọ sí 3,200 in some area, 3,500 in some area. They bought it 3,800 in some areas. All in the name that you want to accumulate the wealth of the world. Kí ló dé? Ẹ ń frustrate àwọn ènìyàn. Ẹ̀yin ìwọ pẹ̀lú ìjọba ẹjọ́ ń fọwọ́sowọ́pọ̀ nítorí pé ẹ fẹ́ jẹ́ ọlọ́rọ̀ gbogbo àgbáyé. Dangote, ìjọba customize sìmẹ́ǹtì fún ẹ. Ìjọba ó fún ìwọ nìkan ní àṣẹ láti máa ṣe sìmẹ́ǹtì, kò sì fẹ́ ẹnikẹ́ni.
báwo ni ìlú yìí ṣe fẹ́ ga, báwo ni ìlú yìí ṣe fẹ́ ṣoríire, báwo ni ìlú yìí ṣe fẹ́ tẹ̀síwájú nígbà tí ènìyàn kan ní láńsẹ̀sì, ènìyàn kan ṣoṣo ó ní láńsẹ̀sì láti máa ṣe sìmẹ́ǹtì. ṣẹ́yìn náà rí ìdí tá a ṣe ní láti túká. Ara ìdí nìyẹn tí ìlú yìí ṣe ní láti túká nígbà tí ìjọba tó fún èèyàn kan ṣoṣo ní láńsẹ̀sì láti ọpírẹ́tì sìmẹ́ǹtì ní Nàìjíríà. ṣẹ́yìn náà rí ohun tí wọ́n ń sọ ni pé wọ́n fún ní àṣẹ kóhun nìkan máa ṣe, and then there is no way bẹ́ẹ̀nìyàn kan bá ń dá nìkan ṣe product kan tí gbogbo ayé ń wá, kò sí bó ṣe lè jẹ́. There is going to be increase in price every time. Dangote, ṣé ẹ ti gbàgbé pé ẹ máa kú lọ́jọ́ kan? ṣé ẹ ti gbàgbé pé ayé yìí asán ni ayé, àtìpó la jẹ́ láyé, ní ìjọ kan a máa padà lọ bọ́ lọ́run. Ẹni tó lówó lọ́jọ́ náà nǹkan, ṣé wọn ò ti kú? Àwọn tí wọn ò ní, ṣé wọn ò ti kú? Dangote ẹni ayé lára, kí ló dé? Sìmẹ́ǹtì báàgì kan ó di 3,002, some area 3,500, some area 3,800. Why is all this? Why are you suffering the whole world? Why are you suffering the poor people? Àwọn tí wọn ò lówó, they cannot avoid to build house. Nítorí ìdí èyí náà àwọn láńlọ́ọ̀dù wọ́n fi owó kún wọlé. Kí ló dé? ẹnáyé lára. Láńlọ́ọ̀dù fi owó kún wọlé ìgbà tí sìmẹ́ǹtì ti háì. Àwọn tó tún wò pé jẹ́ káwọn kọ́ ilé gan òtún jẹ́ kọ́ ní ìrètí mọ́. Kí ló dé Dangote? Ẹ ń fi àwọn tí kò ní ọrọ̀, ẹ fi wọ́n kú ọrọ̀ jọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá. Dangote nìkan, nítorí ọrọ̀ Dangote ní ìlú Yorùbá tẹ́ rí yìí, wọ́n lè má jẹ́ àwọn, ó lè dúró nídúró pé Yorùbá ò ní, ìlú yìí ò ní pín. Dangote kì í ṣe Yorùbá, gbogbo wa la mọ̀ pátápátá. Nítorí ọrọ̀ Dangote lásán, ó lè máa dúró nídúró pé ìlú yìí ò ní pín. Ìlú yìí dẹ̀ ní láti pín ni. Wọ́n ní wá lára, wọ́n ń fà wá sẹ́yìn, wọn ò jẹ́ kí ìdàgbàsókè kó wà fún ìlú yìí. Àwọn olówó nìkan ló ní owó, àwọn tálákà níjẹ́ gbogbo wọn, àwọn tálákà ń kú ìṣẹ̀sí lójoojúmọ́. Kí ló dé Dangote? Ẹ ṣàánú àwọn ọmọ tí ò níyà, ẹ ṣàánú àwọn tí kò sówó lọ́wọ́ wọn. Ẹ̀yin nìkan lọ́ fi ṣe olórí lórí ọ̀rọ̀ sìmẹ́ǹtì. Ẹ wá ń fi ọ̀rọ̀ sìmẹ́ǹtì ẹ fi ní ayé lára. Gbogbo ẹ̀yin tó jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ yìí tí ẹ ò sọ, tẹ́ ẹ pera yín ní olórí, ẹ̀yin ò mọ ohun tó ń pè lólórí ni. Olórí máa ń ṣiṣẹ́ fún ọmọ ẹ̀yìn ni, ẹ ò lè ṣiṣẹ́ tara yín. Ẹnikẹ́ni tó bá ti ń pè lólórí, ọmọ ẹ̀yìn ní ń sọ̀rọ̀ fún, kì í ṣe ti ara ẹ̀ ló máa sọ fún. Ẹ jọ̀ọ́ Dangote, tètè wá ọ̀nà tó máa fi reduce owó sìmẹ́ǹtì kíákíá. Ó ti pọ̀ jù. Ẹ̀yin ìjọba, èmi ò kò sí nǹkan tó kèmí pẹ̀lú ìjọba Nàìjíríà o. Tèmi ni wípé ohun tá à ń béèrè lọ́wọ́ yín pé kẹ́ jẹ́ ká pín, ilé ti yá láti máa lọ. Kò lè continue báyìí. Ara ìdí tá a ṣe sọ pé a ò fẹ́ Nàìjíríà mọ́ nìyí. Kò lè continue báyìí. À ń jẹ wá. Owó sìmẹ́ǹtì lásán ó ní ìfẹ́ẹ̀tì tó ṣe nínú ayé àwọn èèyàn. Owó sìmẹ́ǹtì tí Dangote gbé sókè, ìfẹ́ẹ̀tì tó ṣe nínú ayé àwọn èèyàn kì í ṣe kékeré. Ẹ jọ̀ọ́, ilé ti yá láti máa lọ. Ẹ ṣíà, ẹ jẹ́ kó dọ̀dọ̀ Dangote. Ilé ti ṣe kíni? Ó ti yá láti máa lọ. A ò ní ìdí Nàìjíríà mọ́. Yorùbá nation gangan òun ni a fẹ́. Kẹ́ jẹ́ ká máa lọ. Ilé yá. Ẹ ṣe gan-an ọmọ Yorùbá. Ẹ fi kíní ìránṣẹ́, ẹ fi ránṣẹ́. Ẹ jẹ́ kó débi tó jẹ́ kó dé. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ Dangote. Kí ló dé tí wọ́n ní gbogbo ọmọ àná Yorùbá lára? Kí ló tí wọ́n ní gbogbo ayé yìí lára? Tẹ́ ẹ bá dẹ̀ dé ilẹ̀ mọ́là, ẹ ò lè iye tí wọ́n ń tà ń bíbà ikọ́ ló ń tà ń bẹ̀ sẹ́. Ó dá mi lójú tàdá. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká fi kíní ìránṣẹ́, ẹ jẹ́ ká jẹ́ ó débẹ̀. Dangote, kò sí ohun tó fẹ́ ṣe, ó máa kúrò nílùú yìí. Ìlú tó ti wá ló máa padà sí. Ìjọba ló rán ẹ níṣẹ́. Ìwọ pẹ̀lú ìjọba lẹjọ́ ń ṣe. Owó èmi àti àwọn tẹ́bí ń palẹ̀ yìí ń lò lẹ́ fi ń rọ̀nù business yìí. So therefore, is enough. Ẹ fi wá sílẹ̀ kẹ́ máa lọ. Yorùbá nation òun la fẹ́. We must break. That is all. Thank you. Keep sharing. Once again, my name is Babaconfirm JP. Share. God bless you. Thank you very much. We see. Mi ò tí ì dé, mo ṣì ń bọ̀.